tí o bá mọ̀ wípé àwọn òkùnkùn yọ ọ́ lẹ́nu tàbí bóyá wọ́n fa ìdíwọ́ nínú ilé tó ń gbé, nǹkan tó máa ṣe rèé: lọ wá iyọ̀. Iyọ̀ ó lè jẹ́ iyọ̀ dídì, ó dẹ̀ lè jẹ́ sáṣẹ́ẹ̀tì. Iyọ̀ yìí ló máa ṣe prayer sí. Màá ṣàlàyé bó ṣe máa ṣe prayer yẹn. Iyọ̀ yìí ló máa ṣe prayer sí. Tó bá ti wá di ọwọ́ alẹ́, ìwọ tó jẹ́ pé o tí follow mi báyìí kó lè rí àwọn fídíò tí mo máa post láìpẹ́ àti láì jìnà. Mo dẹ̀ fẹ́ kó WhatsApp mi báyìí kí n lè add ẹ so that wàá lè máa rí nǹkan tí n bá post sí WhatsApp status. Torí mo máa ń post àwọn ìdánilẹ́kọ̀ọ́ sí orí WhatsApp status mi. Tètè WhatsApp mi báyìí. Tó bá ti di ọwọ́ alẹ́, wàá bu díẹ̀ náà ni wàá fi sí orígun inú yàrá. Tó bá jẹ́ rúùmù àpalọ̀ ni, wàá fi sí rúùmù àpalọ̀. Orígun mẹ́rẹ̀ẹ̀rin pálọ̀, orígun mẹ́rẹ̀ẹ̀rin rúùmù. So ohun tí ó wá ṣẹlẹ̀ ni wípé wàá wá bu díẹ̀ sínú omi, wàá wá fi wọ́n inú ilé yẹn. Wàá dẹ̀ ṣe prayer, wàá lọ sùn. Báwo ló ṣe fẹ́ gbàdúrà sí iyọ̀ yìí? Tó bá ti ra iyọ̀, ó lè jẹ́ dídì, ó dẹ̀ lè jẹ́ sáṣẹ́ẹ̀tì. Tó bá ti ra, ohun tó ṣẹlẹ̀ ni pé wàá ka Psalm 1 sí, Psalm 2 àti Psalm 3. Wàá wá kọjá lọ sí Psalm 91, wàá wá kà sí. Ìgbà kankan ló máa ń ka Psalm 1, Psalm 2, Psalm 3, but Psalm 91 yìí wàá kà sí ní ìgbà méje. Ohun tó ṣẹlẹ̀ ni wípé tó bá ti wá kà sí, òru ló máa ṣiṣẹ́ yìí. Ní aago kan ló máa ṣe prayer sí iyọ̀ yìí. Aago kan pẹ̀lú candle tó jẹ́ ìmọ́lẹ̀ white ọyọ̀ kan. Wàá tán ti iyọ̀ yẹn nígbà tó bá ń ṣe prayer yẹn, tó bá ń ka sáàmù yẹn, wọ́n lè ṣe prayer yẹn. Tó bá ti wá ṣe tán, kò jẹ́ kí n mọ̀ lórí WhatsApp 080 69 75 59 71. Wọn ò ní jẹ́ kí àwọn kan rí iṣẹ́ ìṣe. Mo máa fi testimony kan, ó yẹ kí n fi testimony yẹn kí n fi hàn báyìí. Màá ṣe ló máa wà níbi tí mo screenshot ẹ̀ sí. Mo máa post ẹ̀ ní next video tí mo bá máa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ máa ń dẹ̀jà, ọ̀pọ̀lọpọ̀ máa ń fira ẹ̀ ṣeré. Àwọn ẹ̀mí òkùnkùn, àwọn agbára òkùnkùn, wọn ò dá iṣẹ́ dúró. Ìwọ ló ń dára ẹ̀ dúró, ìwọ ló ń fira ẹ̀ ṣeré. Mo gbàdúrà fún ọ, wàá rà àánú gbà. Mo fẹ́ kó share fídíò yìí káàkiri. Ọwọ́ tó fi share fídíò yìí ló fi máa gba ire. Wàá fi gba ire mú lórúkọ Jésù. Bó o bá ṣàmì, ìrànlọ́wọ́ máa dìde fún ọ. Share ẹ̀ káàkiri sí group, share ẹ̀ káàkiri gbogbo platform tó bá mọ̀ pé o lè share sí láti lè ran àwọn ẹlòmíì lọ́wọ́ kí àdúrà rẹ náà kó lè gbà. Máa gbìyànjú àti gbé àwọn ẹlòmíì dìde kí àdúrà rẹ náà tètè lè ṣètẹ́wọ́gbà. Bó ṣe ń wo fídíò, share ẹ̀. Má ṣàlàyé share fídíò yìí. Bó dẹ̀ ṣe share ẹ̀, ìrànlọ́wọ́ á dìde fún ọ lórúkọ Jésù. WhatsApp number mi 080 69 75 59 71. Message mi báyìí kí n lè tètè add ẹ kó lè máa rí nǹkan tí n bá post sí WhatsApp status. God bless you. Orúkọ mi David Adeniji Fire tí mo máa ń pe ara mi ní Brother Fire. Á dẹ̀ dáa fún ọ. O lè add mi kó follow mi lórí Facebook @Brother Fire, lọ search ẹ. Wàá rí follow button kó follow mi bẹ́ẹ̀. Á dẹ̀ dáa fún ọ lórúkọ Jésù.